Ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí ketekete. Adémọ́lá ọmọ omíyalé lèmi ń jẹ́. Lémi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ọbọ̀ Sòkòtò kẹmbẹ̀rẹ̀ bí ìjà. Èmi lọ́mọ agbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà ọmọ agbọ́ yàyà mọ́ yà ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? À ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè olómìnira Yorùbá tá a mọ̀ sí Odùduwà nation. Oòduà nation. Ìgbà tó fi jẹ́ pọ̀nká kúkú ti ní àwọn làwọn ní Yorùbá táwa sì mọ̀ pé ọmọ Oòduà ní á. Ẹ wo àyàfi ká ṣe kí ni ká gbé nǹkan bàbá wa lárugẹ. Oòduà nation ìlà wa a kì í ṣe Yorùbá nation. Ẹ wo ẹ jẹ́ gbà bí ìwọlé náà. Ìgbò Sunday òòṣà èèyàn kan bí ẹgbẹ̀rún ẹni. Ìgbò Sunday òòṣà èèyàn kan bí ẹgbẹ̀rún ẹni. Àyànfẹ́ Olódùmarè àkàndá ọmọ Májàsọ́lá. Ìgbò Sunday òòṣà èèyàn kan bí ẹgbẹ̀rún ẹni. Àdìsá Akínfìmíhàn akọni ọkọ̀ àwọn ọjọ́. Ìgbò Sunday òòṣà èèyàn kan bí ẹgbẹ̀rún ẹni. Ìbàrẹ̀ Adẹ́dàá ṣẹ̀dá olùdá ayé àtọ̀run. Ó pọ̀ gan, ó tóbi jù ròyìn. Àmì tó kọjá ìròrí ẹni. Ilé yan àfi kí bá ń ṣètò. Tó ṣètò ayé tó dẹ̀ mú régé. A ò rí iṣẹ́ ọwọ́ rẹ̀. Là ń rí la fi mọ̀ tó ga. Ọkàn ní ibẹ̀ ṣáláfẹ́ kí Ìgbòho. Ìgbòho ẹ kí àmì Ọlọ́run. Ìgbòho Sunday òòṣà èèyàn kan bí ẹgbẹ̀rún ẹni. Àyànfẹ́ Olódùmarè àkàndá ọmọ Májàsọ́lá. Ìgbòho Sunday òòṣà èèyàn kan bí ẹgbẹ̀rún ẹni. Àdìsá Akínfìmíhàn akọni ọkọ̀ àwọn. Ìjọba tó kí gbogbo ọmọ Yorùbá lẹ́ẹ̀kan sí ibikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí ketekete. Èmi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ọbọ̀ Sòkòtò kẹmbẹ̀rẹ̀ bí ìjà. Ẹni bú mi lójú mi ní ìrògbé yóò fara rí lọ. Bọ́ bá fẹ́ bú mi bú lẹ́yìn mi. Ó lè rárá bú kò sí ní tó lè sọ àmọ́ lórí eléyìí dájọ́ wà yìí àjọ fàájá. Mo kéyẹ̀ lówó lẹ́mọ́kú wàrà sátọ̀lá àmbíyá yìí ẹ̀yìn àfá Ọlọ́run tó hàn àjẹ̀yí tó pa mọ́ mọ̀kádàm ṣe èkè àfá àkọ́mọ ní kéwà àfá àkọ́mọ lẹ́sìn pẹ̀lú gbogbo mùsùlùmí ayé pátápátá wípé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Mo kẹ́yìn ìyá mi ẹ̀gbọ́n mi àbúrò mi nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì Reverend Bishop nínú ìjọ àgùdà ìjọ mímọ́ onírìbọmi kérúbùdàn sẹ́rẹ̀fù Celestial pẹ̀lú gbogbo kìrìsìtẹ́nì pátápátá wípé àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú yín àti gbogbo ìdílé yín pátápátá. Mo wá tara ṣàṣà mo kẹ́yìn ìyá mi bàbá mi ẹ̀gbọ́n mi àbúrò mi ẹ̀yin ẹlẹ́sìn kẹ̀sìn kẹ̀yìn ẹlẹ́sìn àbáláyé mo kí yín o wípé ewé á máa jẹ́ egbò á máa jẹ́ ẹ̀ ní ṣe wéjá ẹ̀ ní ṣe gbòwà àlùbáríkà àwọn tó lódùmarè tó kórè ayé lọ. Ìgbòho Sunday òòṣà èèyàn kan bí ẹgbẹ̀rún ẹni. Orí àbówó bẹ́ẹ̀ àmì ní tó ti hàn báyé. Ẹni kọ́ Àdìsá ó dá mọ́ ẹni mọ́ bàbá Òkòjà. Ìgbòho Ọlọ́run ló mọ̀ bó ṣe sọ ọmọ Májàsọ́lá. Àkàndá ní láti sáàtì kó tó di pé wọ́n bí sáyé. Ìmọ̀ ló lè bá mi kálẹ̀ àwọn tó bí náà o. Mo kẹ́yìn ìyá mi abiyamọ abọ̀já gbọ́rọ̀ ẹ̀yin tẹ́ ẹ dúró tọmọtọmọ kì í fi ṣubú ẹ̀yin tẹ́ ẹ dúró tọmọtọmọ èyí fi rẹ̀ dànù. Àdó mẹ́ta báyìí ládùú ẹ̀yin ìyá mi ọ̀kan fọ̀ ọ̀kan nù ẹ̀ ń fọ̀kan ṣoré kiri èyí tẹ́ ẹ fi ń ṣoré kiri ẹ fi ṣàwa ọmọ Odùduwà ẹ fi ṣe wá lórí owó ẹ fi ṣe wá lórí ọlá ẹ fi ṣe wá lórí àìkú tí ṣe baálé ọrọ̀ tó rẹ́yìn làgbà gbanigbani. Mo wá ṣèbà orí tó kú tí ò níná mo ṣèbà ọjà tó kú tí ò lérò
mo wá ṣe ìbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn ẹ̀yin àgbẹ̀ gbanigbani mo ṣèbà yín o. kéré adéyẹmọ balóbi Sunday ìgbò alára dínkù ọdẹ lọ́ọ̀dì mọ́lẹ̀ Sunday ìgbò kò fẹ́ àrífín ìrẹ́jẹ aládé sákọ̀ àyànfẹ́ ọlọ́run òtítọ́ ìgbò Sunday lọ́sẹ̀ ẹ̀yọ̀kan bí ẹgbẹ̀rún ẹni àyànfẹ́ olódùmarè àkàndá ọmọ ajá sọlá ìgbò Sunday lọ́sẹ̀ ẹ̀yọ̀kan bí ẹgbẹ̀rún ẹni àdìsá akínfìmíràn akọni ọkọ̀ àwọn ọjọ́ ìgbò. ẹ máa wò pé inú mi ń dùn ẹ wò ó máa ní rísìn ó máa ní tó bá dé mo ti sọ fún yín tẹ́lẹ̀ wípé ẹyẹlé ní ń bá yín fẹsẹ̀ tán kó bá wá dé pé adìẹ àti pẹ́pẹ́yẹ ń tàn mọ́ yín lọ́wọ́ ẹ wò ó nǹkan ò ní para rẹ ọba bàbá mi ọba Rasheed Adéwọ̀lú Ládọjà mọ́ láìkí gbáǹkọ́gbì ọ̀rọ̀ tẹ́ ẹ sọ tí ń da gbogbo Ọ̀yọ́ rú lọ́wọ́lọ́wọ́ wọn ọmọ nkẹ́kẹ́ orí wọn tí ò set àbàbà wọn set yẹ. mo kí kábíyèsí ọ̀nìrìṣà jìgbìnìbí àti àkún aláṣọ àlàfófó gbò ọ̀jájá àbìdí ọ̀tẹ̀jẹlẹ̀ ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì àrólé Oòduà olórí aládé gbogbo kì í ṣe olórí aládé ilẹ̀ Yorùbá nìkan olórí aládé gbogbo àgbáyé bẹ́ẹ̀ nítorí Ilé Ifẹ̀ lójúmọ́ ti mọ́ wá kábíyèsí mo kí yín o lágbára lọ́wọ́ Ọlọ́run Odùduwà ò ní padà lẹ́yìn yín àwa ọmọ ẹrú tájọ́ ọmọ Oòduà gbogbo wa pátá là ń bẹ lẹ́yìn yín àwa tá a mọ̀ pọ́ ọmọ Oòduà nìyá tá a jẹ pé Ilé Ifẹ̀ lórísun ti a lórírun wa àròlé Oòduà ń bẹ lẹ́yìn ẹ wọ́n dán lóhùn ó rìn wọ́n ni tó bá já wọn jẹ wọ́n padà faṣọ ya mọ́ra wọn lá bó ṣe rí nù mo kí ọ àròlé Oòduà abìwà tútù abìwà pẹ̀lẹ́ bí àdàbà kábíyèsí mo kí yín o. Sunday lọ́sẹ̀ ẹ̀yọ̀kan bí ẹgbẹ̀rún ẹni àdìsá tó láwùn níyàn gẹ́gẹ́ bí mẹ́sáyà wa ọmọ Yorùbá lápapọ̀ Ìgbò lólùfẹ́ wa èèyàn tó fẹ̀mí ẹ̀ sílẹ̀ ìrọ̀rá ó lè bá gbogbo wa ó fẹ̀mí fara ẹ̀ sílẹ̀ lọ́jàgùn ìdáhùn. ẹ jẹ́ kí kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ọba àwọn Yorùbá tí èyí sọmọ Odùduwà gẹ́gẹ́ bí wọ́n ti tú fún apáwọn èyí sọmọ irọ́ àwọn agbẹnusọ àbáwọn kìnnì kan náà ni wọn èyí sọmọ wọn ṣe sọ ni o wọn lọ́yọ̀ọ́ èyí sọmọ Oòduà èmi kọ́ mọ sọ o èmi kọ́ o. ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ ọmọ kútíkù gbọ́dọ̀ pa ọmọ àrùn táwọn ọgbọ́dọ̀ sí ọmọ àdábálẹ̀ ọmọ àfọ̀mọ́ òde kìnìún òkè akẹsàn ọba AKEEM ABIMBOLA OWOADE mo kí yín o kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kẹ́sìn ọba kó jẹ́ kó kárin kése wípé wọ́n ń sọ̀kò sórí òrùlé tí a kò ní ní ká má ṣèbà fáwọn tó yẹ ká ṣèbà fún torí pé wọn ò kọ́ wa nílẹ̀ Ìbàdàn wípé ká máa ṣàrífín sórí adé wọn à fi irú ẹ̀ kọ́ wa nílẹ̀ Ìbàdàn ọba wa ọba sẹ́nitọ́ Rasheed Adéwọ̀lú Ládọjà kò fi wà gbéraga kò fi kọ́ wa kò fi wá ká máa sọ̀rọ̀ jàù ká lanu gbàgà bí ilẹ̀kùn abógundé kò fi kọ́ wa kò fi ká máa sọ̀rọ̀ ká gbàgbé làákàyè sẹ́yìn kò fi kọ́ wa kò fi ká máa sọ̀rọ̀ kọ́pọlọ wa kó ti sún sẹ́yìn fún odidi 500 meters kò fi kọ́ wa bàbá wa ọba sẹ́ńtọ̀ Rasheed Adéwọ̀lú Ládọjà ó fi ẹ̀kọ́ òye ìmọ̀ tá a lò tá a fi darí ìlú tá a fi sọ̀rọ̀ láwùjọ tá a fi dẹni ayé ń fẹ́ tìlú fi rò wípé ẹyí atẹ́tí sí wọn kọ̀bá àti ẹ̀jẹ̀ kótókòtó lọ́mọ Ìbàdàn fẹ́ wí ìlú ọ̀gbọ̀n mo kí kábíyèsí ọba sẹ́ńtọ̀ Rasheed Adéwọ̀lú Ọ̀làdọ̀jà kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kẹ́sìn ọba kó jẹ́ kó kárin kése kí ìpínlẹ̀ Ọ̀yọ́ má dàrú kílẹ̀ Oòduà kó má bàjẹ́ mo kí yín o bàbá mi. Ìdílé káfífẹ́ ṣe sọ ìfẹ́ Ìgbò àdúrà ló ń fẹ́ Ọlọ́run wa máa fi sílẹ̀ táyé mú ìṣọ̀rọ̀ ẹ̀ṣọ́ táwọn ọ̀tá Yorùbá lápapọ̀ aṣọ tó ti tọ́ mi kí wá Ìgbò Sunday.
gọ́vnà Bíọ́dún Mákindé, gọ́vnà Ṣèyí Abíọ́dún Mákindé, gọ́vnà Lucky Ayédatiwa, gọ́vnà Bíọ́dún Oyèbánjí, gọ́vnà Adémọ́lá Adélékè, gọ́vnà Dàpọ̀ Abíọ́dún lórí gọ́vnà Babájídé Sanwó-Olú. Mo kí yín o, mo wá tara ṣàṣà, mo kí alànà fún gbogbo ìran Yorùbá pátápátá. Ìyẹn bàbá mi the emeritus professor, bàbá mi professor Banji Akíntóyè. Bàbá, mo kí yín kí Olódùmarè kó tó bọ̀ jẹ́ ká ròrùn yín sáṣọ pẹ́pẹ́pẹ́pẹ́ àlùbáríkà àwọn tí Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Wọ́n wá kéjì ká gẹ́gẹ́, ìmọ́lẹ̀ wa gẹ́gẹ́, ọ̀ká ṣoṣo àjànàkú tí mi gbọ́ kìjikìji. Wọ́n jà sọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ, àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté, ojú tó lé ojú tó ko. Olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ̀ Adérọ́pò, bàbá Michael, bàbá Yọ̀mídé, bàbá Ronaldo, bàbá Àṣàbí, Ìgbòho mọ̀rí ọmọ alágbàdo òde, ọmọ ládé Aláàfin Ọ̀ládé, adé aládìkú ńlá gbàtà láàfin. Àní bọ́ bá ru yín lójú sẹ́ẹ̀, adé tẹ́ ẹ gbà lọ́wọ́ aládìkú, adé aládìkú tán fún yín ẹ dá padà. Ó gbègbó ń fọ́ lóhun ẹ dádé padà náà. Bẹ́ẹ̀ bá lórí kí n bí yín nú, ẹ dádé tẹ́ ẹ gbà padà. Adé Ifọ̀ Òrólú, oríkì Òrólú náà nù. Wá dádé wọn padà. Dádé wọn padà. Ẹ̀dádé padà. Ẹ̀gbádé baládé. Ẹ̀dádé padà. Ẹ̀gbádé baládé. Ẹ wo. Mi ìbẹ́ pẹ́ lórí ètò yìí rárá torí mi ò lásìkò, mi ò rárá dá dúró, mo wà lórí express. A máa gbọ́dọ̀ mọ́ wàá fi tó yín létí àwọn nǹkan tí ń lọ. A sì ti sọ fún yín tẹ́lẹ̀ wípé ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ẹ má mà jẹ́ ọgbọ́n mọ́ yín lọ́wọ́. Wípé tó bá lọ rèé gbọ́n mọ́ yín lọ́wọ́ dẹ́, yóò màmá lọ rèé lé. Àmọ́ ẹni kọ́ gbọ́n mọ́ yín lọ́wọ́ pé tó bá gbọ́n kí là á ṣe. Ẹni kí là á ṣe, ẹni bá sì ní kí là á ṣe hàn o. Ó ti wá ń dojú ẹ̀ báyìí. Bàbá mi sọ̀rọ̀. Àmọ́ sí sọ̀rọ̀ tí bàbá mi sọ̀rọ̀, mi ò expect kí àwọn ọmọ Ọ̀yọ́ kí a máa sapá fẹ́rẹ́ngá, kí a máa ṣẹ̀ṣẹ̀ fẹ́rẹ́ngá. Torí a ti gbàgbé wípé Senator RASHEED ADEWOLU OLADOJA, he was once a former senator and was a former governor of Oyo State. Adẹ̀ ti wá di ọba Olúbàdàn ilẹ̀ Ìbàdàn báyìí. Ó yẹ ká mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tí bàbá yìí bá ń sọ, bàbá yìí ó máa sọ pẹ̀lú authority ni. Bàbá mi ọba Senator RASHEED ADEWOLU OLADOJA, wọ́n ní wípé tí ń bẹ ńlẹ̀ yìí ti kúrò lórí gbé bọ́yá kinní kan. Bàbá ó di dòmínì rẹ̀ mú, ó dààyè rẹ̀ mú ní. Tètè pé mi ni mò ń kọ̀ǹtró bì kan báwa sapá ganga. Igbe ọ̀rọ̀ ọlọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́, bá a ṣe ń tó àwọn alága ìpínlẹ̀ Ọ̀yọ́, chairman traditional council, Ọ̀yọ́ State Traditional Council chairman wọn. Lẹ́yìn tí tábàgà wà rẹ̀ bẹ̀ǹdẹ̀ tí ó jókòó bàkàbàdì wípé òun lè rọ́jẹ chairman. Bàbá mi Senator RASHEED ADEWOLU OLADOJA ní ayé ò ní yọmọ́ o. Torí wípé gèlè Ìbàdàn tá ń wò yí lọkọ̀ ọ̀yá yín. Bàbá ní ó gbọ̀ǹkan ní Ìbàdàn fi jùlú Ọ̀yọ́ lọ. Honorable tí ń bẹ ìpínlẹ̀ Ọ̀yọ́, wọ́n jẹ́ 32 ni wọ́n máa ń bẹ nílé ìgbìmọ̀ aṣòfin. Nílé ìgbìmọ̀ aṣòfin tó wá jẹ́ 32, 16 nù rẹ̀ ní ń bẹ nù ilẹ̀ Ìbàdàn. Ẹ̀gbọ́n ibi tó ti ń lérí pé àwọn làwọn jẹ́ permanent chairman fún gbogbo lọ́balọ́ba. Honorable méjì péré ní mbẹ̀mbẹ̀, honorable méjì ní mbẹ̀mbẹ̀. Bẹ́ẹ̀ ni honorable méjì ni wọ́n ní. Ṣé méjì tiẹ̀ ní? Méjì
àwọn ìlú yòókù wọ́n jà mọ́ra wọn lọ. Ògbómọ̀ṣọ́ ní pé tá a bá tiẹ̀ wá ní àdásíbò sẹ́ni oníṣètò ọ̀nàrẹ́bù méjì sọ lè wíìnì tó lóun ọ̀jẹ̀ permanent chairman lọ́balọ́ba. Nítorí náà ń gbọ́ bàbá mi sì ṣàwàdà jokingly gẹ́gẹ́ bá a ṣe máa Senator Rasheed Ládọjà wípé there is no dull moment. Ọba Senator Rasheed ADEWOLU Ládọjà kò sígbà kò sásìkò à ń gẹrun fẹ́ fọn lọ́dọ̀ tiẹ̀. Kò sí àsìkò pé àwa dọ́ọ̀lù làwa ń wò bí ọmọ tó sanwó oúnjẹ rẹ̀ nù. Kò sí lọ́dọ̀ ọba Senator Rasheed ADEWOLU Ládọjà. Bàbá sọ̀rọ̀ ìpè àwọn o gẹ́gẹ́ bí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn àwọn ọmọ ní permanent chairman lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́. Làwọn ọmọ Ọ̀yọ́ bá bọ́ ta pẹ́rẹpẹ́ lórí ayélujára bá kún. Kò sórúkọ bẹ́ẹ̀ tí ìpè àtẹ́lẹ̀ Ìbàdàn. Kò sókọ náà mọ̀ pé bàbá mi Senator Rasheed ADEWOLU Ládọjà the Olubadan of Ibadan land Imperial Majesty ọba tó control domain tó pọ̀ jù in the whole of West Africa. Ẹ bá bí wọ́n léèrè pé local government mẹ́rẹ̀ẹ̀rin Àtìbà, Ọ̀yọ́ East, Ọ̀yọ́ West, Pẹ̀láfíjíó tá a bá pa gbogbo rẹ̀ pọ̀ gan local government kan ti nà pa ńlẹ̀ Ìbàdàn. Ẹ bá wa sọ̀yún fún wa kó lè yé wọn. Àti wípé ọba tẹ́ ẹ bá fẹ́ dojú oró kọ ẹ kọ́kọ́ wò pẹ̀lú ọba wo ni ṣé bí Olúbàdàn wà lè yẹn dojú ọ̀rọ̀ ọkọ ni ọba tó jẹ́ wípé ọ̀gá ní sanwó oṣù yìí. Ẹlẹ́yìnrè ló rẹ́rìn ẹ̀yìn Ìbàdàn mo bàbá rẹ̀ tí bá tó táyé wá wà láyé Ìbàdàn ní ti wá. Agbólẹ́nu amèsì ọ̀rọ̀ àgọ̀ kàkà kí Ìbàdàn ó bí àgọ̀ lọ́mọ wọ́n prefer kàn án mọ̀ bímọ. Àbí kí Ìbàdàn wá bí ọmọ tó kú lẹ́nu wọ́n prefer káwọn ti sẹ́yìn ọmọ bẹ́ẹ̀ dànù bèlètà sí ètè kú lẹ́nu. Àwọn ni àmà lọlé lọ rèé mẹ́sì wá ìyẹn ò sí nínú ọ̀rọ̀ Ìbàdàn o. Immediately tó bá sọ̀rọ̀ náà ló gbèsè ọ̀rọ̀ rẹ̀. Ìbàdàn sọmọ lọlé lọ rèé mẹ́sì wá. Ìbàdàn wa tán parapa táwọn ń tọ̀ sọ̀rọ̀ lórí ayélujára. I can different comments. I don't want to read it out. Ìkan lanu gbàgà ó ní Olúbàdàn dájá pé àwọn ọba tí ń bẹ nílé tó rẹ̀ o adé ìpáàlì ni wọ́n ń dé. Ẹ máa gbọ́rọ̀ lọ́dọọdọ gbòòrò ẹ lọ. Ọgbà àwọn ọlọ́rẹ́bù tẹ yàgá bí wọn ọ̀bá ń dé sẹkítẹ́rìàtì ńbàdàn wo gbowó oṣù. Ọgbà àwọn alága kánsù bí wọn ò dé Ìbàdàn wo gbowó oṣù. Ọba gẹ́ ọba ò dé Ìbàdàn fàájì ò ṣe. Ẹ bá ń bi ẹ́ léèrè lọ́yọ̀ọ́. Internet generator revenue tá ń generate ìpínlẹ̀ Ọ̀yọ́ mélòó ní ń tọ̀yọ́ wá o. Iléeṣẹ́ ìdókòwò àti iléeṣẹ́ kàrìnkàrìn wo iní ń bẹ lọ́yọ̀ọ́ o. Tẹ̀bí wá rò pé kò sí bí àìsè tó sílẹ̀ Ìbàdàn. Ẹ wò ó omi tó bá mọ wọn bá làárẹ̀ láásí o. Odò tó bá sì tójú ẹni kún lè gbé èèyàn lọ. Ẹ jẹ́ wọn fídíò kan bóyá mo lè rí. Ẹ yá gbàdúrà kí n má rí. Àmọ́ tí n bá rí ẹgbẹ́ tí n bá ilé rí kẹ́ gbọ́rọ̀ tí bàbá yìí sọ. Ọ̀rọ̀ tí bàbá yìí sọ ń bẹ̀ mọ́ fẹ́ kẹ́ ẹ gbọ́. Orí faraga tẹ́ ẹ tiẹ̀ wá ń ṣe gan-an. Èmi ò tiẹ̀ wá máa ń tẹ́ ẹ bá débẹ̀ gan-an tí ò tiẹ̀ wá sẹ́ni tó tì yín lójúmọ́.
èmi ò tiẹ̀ wá mọ̀. mo fẹ́ kẹ́ ẹ gbọ́rọ̀ ni o mọ̀ ń wá lọ́ ni o ẹ jẹ́ ń wá o. mo ń bọ̀ o. mo fẹ́ wá ni o mọ̀ ń wá ni o. yóò dáa fún yín mo ti rí ń bọ̀. Destroyed that Oyo Empire in 1790, and Oyo became wondrous with no homeland until they got to ADEWOLU, and their shepherd gave them land to dwell in and cultivate. Whether the Oyo people accept it or not, a son cannot be bigger than his father, not to talk of his grandfather. Okay. They claim that Oyo was an empire. That empire was destroyed since 1790. The Fulani warriors destroyed that Oyo Empire in 1790. And Oyo became wondrous with no homeland until they got to ADEWOLU. And their shepherd gave them land to dwell in and cultivate. As at that time, the military prowess that they had been transferred to Ibadan. Ibadan became the warlord, to the extent that Ibadan at a time determined who was going to be the Alaafin Oyo. So if you are claiming that military prowess that time, it is actually Ibadan that's supposed to be claiming that right now. So the power that Alaafin is claiming now, that power is gone since 1790. So the Oni is supposed to be the supreme. Oni is the supreme traditional ruler in Yoruba land. Dare Raji, I hope you are listening to that. I will make a story out of it. Anyway, our time is past spent. We need to get out of this studio. Thank you very much, Professor. Let me quickly add something. Okay. Alaafin Adeyemi was the only Alaafin that contested the supremacy against the Oni. There is no record anywhere that any Alaafin had ever contested the supremacy with Oni. And even the contest was on the pages of newspaper. I remember in 1989 when Babangida was to come to Oyo State on an official visit, and the State Executive Council and the two traditional rulers were to meet to welcome Babangida at the Ibadan end of the toll gate. Colonel Sasani Oresanya was standing, Alaafin was next to him, and members of the State Executive Council. The Oni has not arrived. As Oni arrived, before he got down out of his limousine, you know what Alaafin did? Alaafin created a gap. He moved away from where Oresanya was standing, so that Oni will come and stand next to the Alaafin, to the governor. So that shows that even Alaafin Adeyemi, despite all the Olubadan on the pages of newspaper, recognized the superiority of the Oni of Ife. Do you consider yourself as a politician? ẹ dákun ẹ jẹ́ ń sáré dójú ọjà torí olóyè Sunday Igboho Òòṣà ọjà tẹ́pọ̀lówó yìí tí ń bẹ ní Òṣogbo iléeṣẹ́. Anibi Beauty Empire. Iléeṣẹ́ yìí láti ń ṣàgbàdéwé ṣàrúgbòdò ọmọge pẹ̀lú ohun èlò tó mára ní jọ̀lọ̀. Anibi Beauty Empire jẹ́ aṣojú fún iléeṣẹ́ Oriflame Sweden fún ìpínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n ti kalẹ̀ sílùú Òṣogbo. Níbẹ̀ wọ́n ti ń ta pẹ̀fúnù fáwọn lọ́balọ́ba, body oil, body scrub, roll-on, facial scrub, hand cream, after safe foam, facial treatment, stretch mark, shampoo and conditioner fún irun, supplement fọmọdé àtàgbàlagbà. Ẹ̀tún wá gbọ́ o, ẹ̀yin obìnrin o, irúfẹ́ àrùn disease tó bá ń ṣe yín nínú ojú ara tẹ̀sí fẹ́ tọ́jú
tọ́jú ẹ̀ ẹ wá ra family wash ó kájú ẹ̀ láti ṣàwòtán irúfẹ́ àrùn náà fẹ̀yìn tẹ́fẹ́ jẹ́ alágbàtà fáwọn pírọ́dọ̀tì yìí kẹ̀sì jèrè gọ́bọ́í ẹ máa bà ó iléeṣẹ́ Alibi Beauty Empire wà nínú Kade shopping complex shop 4B lẹ́gbẹ̀ẹ́ ilé epo NNPC Dàdé State Òṣogbo ẹ̀rọ bá ti sọ̀rọ̀ wọn rèé 07068509438 àti 09010728691 Alibi Beauty Empire nílùú Òṣogbo taking over. tọ́ra bàdẹ̀ kalẹ̀ tí ń sara lọ́ṣọ̀ọ́ ẹ̀yin obìnrin tọ́ra bàdẹ̀ sóṣogbo yìí ẹ jọ̀ọ́ torí bàbá mi Àdìsá ọmọ Adéyẹmọ ẹ máa patronize wọn ẹ dákun mo f'Olódùmarè mo fi bẹ̀ yín kí n máa bọ́rọ̀ mi lọ. mo rò pé gbọ́n tí bàbá ń sọ wọ́n ní agbára ẹlẹ́sìn rìn tẹ́lẹ̀ ní wọ́n ní 17 kìíní kan ń ló ti tẹnu bodò òótọ́ sì ni lẹ́yìn ọba Lámídì Ọláyíwọlá Àtàndá ibo la tó ti rí inú tàn pé Aláàfin Ọ̀yọ́ kankan ó ẹ̀fà contend agbára pẹ̀lú Ọọ̀ni tẹ́ ẹ bá wá sọ wípé àpèrè Ọọ̀ni ò nítumọ̀ pé abọ́ rẹ̀ ni èéṣe tí Ọ̀rànmíyàn tó fi Ọ̀yọ́ lẹ̀ tó fi lọ rèé du Ọọ̀ni nílé Ifẹ̀ ẹ dá lóhùn o aláyẹ ẹ mọ̀ tán kí ló fà á tó bá ṣe pé lóòótọ́ orí àpèrè Ọọ̀ni ò nítumọ̀ ó sá wà nóòtàn wípé Ọ̀rànmíyàn jẹ Ọọ̀ni tó bá yẹ pé ní ìsinmi ṣẹ̀ṣẹ̀ wàá rí kí abọ́ rẹ̀ ní ń jọ ní ajẹ́pá bọ́ rẹ̀ lọ Ọ̀rànmíyàn yín náà nìyẹn ajẹ́ pé abọ́ rẹ̀ ìgbà tó yà Ọ̀rànmíyàn náà jẹ́ yẹn ajẹ́pọ̀ náà abọ́ rẹ̀ ọmọ ẹrú ló náà ẹ̀ sì sọ́ra pẹ̀lú tàbú Ìbàdàn lọ́yọ́ ọmọ kílèmù tí Ọ̀yọ́ ń kílèmù torí àwọn alágbà yín lẹ̀ ń gbà ọwọ́ ọ̀yá tó yín tọwọ́ ọ̀yá tẹ̀ yín gidigidi tẹ́ ẹ dọ́mọ òrukàn tí Fúlàní lé yín lé tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní rìn kí bí ọmọ tí bí adìẹ tí tẹ́jọ́ ti gbé ya wọn mì tẹ́ ẹ rìn kí Ògbómọ̀ṣọ́ ló fún yín lẹ̀ abẹ́ ẹ ti gbàgbé ni àṣepa ẹ wàá kàn mọ gbogbo ìlú yòókù a lè rọrọ sọ mọ ẹ sá mọ bàbá mi ti sọ̀rọ̀ bá ti ń tọrọ RASHEED ADEWOLU ti sọ̀rọ̀ ẹ má tanra yín àfi bẹ́ẹ̀ bá fẹ́ kí sálárì yín ó dé sọ́dọ̀ yín mọ́ o tá a sì sí sálárì Ìbàdàn nítòṣèlú ní ti gbogbo nǹkan Ìbàdàn ní àjẹwọ̀ gbogbo nǹkan àfi wọ̀ nìbàdàn ẹ wá nìkan ẹ wá ẹ mọ́rọ̀ olóyè Sunday Igboho ṣá ẹ wá ń fi kẹ́wọ́ ẹ sọ tí ń ṣe yín gangan àwa máa ti ń ṣe yín o ní tí ń ṣe yín náà la sì ti sọ torí náà nǹkan ẹ lọ rèé dẹ́kun ẹ lọ rèé stop ṣe bẹ́ẹ̀ ẹ lọ stop ṣe bẹ́ẹ̀ o ẹ wá nǹkan mi ń ṣe kẹ ẹ jáwọ́ lápọ̀n tí Ọ̀yọ́ kẹ ẹ gbómi lákaná the permanent chairman Ọ̀yọ́ State Traditional Council Olubadan ló ní o we are going to contend that gbogbo abẹ́lẹ̀ Ìbàdàn ló ń dúró tó Olubadan ọba Senator RASHEED ADEWOLU Ládọjà kọ̀dẹ̀ sí ń tẹ́ ẹ fẹ́ sọ lórí ẹ̀ tí bàbá mi ọba Senator RASHEED ADEWOLU Ládọjà ò mọ̀ ìfẹ́ sọ̀rọ̀ jù báyìí lọ àwọn ọmọ kẹ́ra ń pẹ́ tí mo ti sọ iye ó ti yé yín bí ó sì yé yín ẹ̀yin lẹ mọ̀ o ẹ̀yin lẹ ṣe kíni ẹ̀yin lẹ mọ̀ olóyè Sunday Igboho ṣá bóyá ọ̀rọ̀ tó jẹ̀ ní o àbọ̀rọ̀ tí ò jẹ̀ ní o wọ́n náà ká ní wọ́n lọ ọ̀nfọ́lò olóyè Sunday Igboho látọ̀yọ́ ẹ̀ wá gbà mí ni kí alẹ̀ ń dúró ṣẹ́tẹ́ àti ọ̀nfọ́lò wọn sẹ́yìn olóyè Sunday Igboho wá wà ní ẹ ti ń cháríṣì fọ́lọ́ kíní kan lórí Facebook àbí nǹkan kan ni
ayanga yín. Ìfẹ́ pòwe tí ọ̀dá ni o. Ẹ̀yin kinní kan, ẹ̀yin gbá, ẹ̀yin tàbẹ̀dò, ẹ̀yin làkàṣègbè. Ẹ lọ rèé jókòó jẹ́. Ẹ lọ jókòó jẹ́ o. A ti sọ fún yín. Ní ẹ má ṣe tó bá wù yín. Àmọ́ ẹ má fẹnu kùn Ìbàdàn, ẹ sì má fẹnu kùn Ọ̀nìrìṣà mọ́. Olórí aládé gbogbogbò nílò Ọ̀nìrìṣà. Mo sọ yìí mo dúró ná lọ́dọ̀ tí torí tí ẹ fẹ́ wá ìfẹ́ sọ̀rọ̀ láàárọ̀ yìí. Mo kàn wọ́n kí ẹ bá jẹun wí nǹkan kan ká má ní kíní kan ni Àtíkù ti ń fọ̀rọ̀ yín káàkiri kúrúùsì. Oòduà nation làwa wà báyìí. Àwa ọmọ ẹrú káàjọ́ ọmọ Odùduwà. Ẹ̀yin ọmọ Yorùbá. Ẹ tí ì mọ mẹ́mẹ́. Bàǹdẹ̀ lọ́wọ́ ni wípé a celebrate olóyè Sunday Igboho. Àwọn adáàfin ti yín ẹni apá kámẹ́rà ẹ wá ń jìjà tí èsè jà ẹ wá ń sọ kékeré kan. Àwọ̀ Ìbàdàn kan méjì. Àbèsí ọ̀rọ̀ bàjẹ́ ọmọ RASHEED Ládọjà bàbá mi ẹ̀ mọ̀ ní kánjú kú o. Olódùmarè ọ̀dẹ́ mi sí èmi mọ̀ pé dídé tẹ́ Olúbàdàn lẹ̀ Ìbàdàn yìí. Àwọn èèyàn sit right. Sit right ìbàdàn yẹn yẹn ká máa bẹ̀rẹ̀ ẹ máa gbé kílíkì ọmọ ìlú ìbò Ìbàdàn ẹ bá ti ń bọ̀ ẹni tẹ́ ẹ bá ti dé Akínyẹlé tẹ́ ẹ ti fẹ́ wọ Akínyẹlé gbogbo Sáwóró ìdè àbí nǹkan tẹ́ ẹ bá kó dání ẹ máa dọ́ǹpù ẹ bẹ́ẹ̀ ni o. Ẹ bá ṣe jù àáfòfin dèrò àwa ni. Ẹ̀yin láàkúkú mọ bàbá mi sí ọmọ àṣetọ̀ RASHEED ADEWOLU Ládọjà gẹ́gẹ́ ẹni ó mọ òfin tó fi ń yé ni ó dẹ̀ ní discipline gá. The permanent chairman Ọ̀yọ́ State Traditional Council alága gbogbo lọ́balọ́ba ń pèlè Ọ̀yọ́ Olúbàdàn ní nà lókẹ́kọ̀ọ́ bẹ̀ mọ́kànlá kí a lè bá wa sọ yìí. Ọlọ́run o. Ẹ wo ẹ̀yin ọmọ Odùduwà ẹ dákun pé mi èé fẹ́ make unnecessary appeal bọ̀ ẹ jọ̀ọ́ àwọn Àgbẹ̀kọ̀yà wa wọ̀nyí ẹ má jẹ́ kí wọ́n máa gbáyé pé èé ṣe táwọn ń gbégbésẹ̀ táwọn gbé yìí ẹ jọ̀ọ́ mo dẹ̀ ń tẹnumọ́ lọ́pọ̀ ìgbà pé ẹni lẹ́gbẹ̀rún kan ẹni lẹ́gbẹ̀rún méjì tó bá fún wọn wàláì wọ́n ń dúpẹ́ wọ́n lè combine nǹkan méjì pọ̀ ẹ wò ní ìsìn yàtọ̀ sí ibi tí wọ́n ti ń da nǹkan rú ní Kwara ẹ̀mélòó lẹ tó wá gbọ́ pé nílẹ̀ Oòduà lọ́dọ̀ tí wàá bìtò ráàfẹ́ pínlẹ̀ Yorùbá gbàtàwọn Ọ̀yọ́ ti láwọn ní Yorùbá ẹ̀mélòó lẹ tó wá gbọ́ wípé wọ́n yán lọ rèé wọ́n wọnú ibì kan wọ́n sọṣẹ́ wèrè kan mọ́kàn sáàyè rẹ̀ àwọn tó wá fira wọn jìn sínú igbó yẹn tí wọ́n sùn tán wo wọ́n gba sálárì lọ́wọ́ èèyàn kankan ó wá yẹ ká máa pèsè nǹkan pàápàá jùlọ ohun jíjẹ
èèyàn bá pè kẹ́ ẹ wá gbé gàrí fún wọn bẹ́ẹ̀ ni ẹ gbé rẹsì fún wọn bẹ́ẹ̀ ni ẹ gbé iṣu fún wọn ẹ sá ti jẹ́ á máa nawọ́ bó ti lè wù kó kéré mọ́ ẹ jẹ́ ká máa rí nírìí wípé dájúdájú báwọn bá tiẹ̀ wá ṣe ń táwọn ń ṣe yìí tọ́lọ́jọ́ bá dé a jẹ́ wípé ìran Yorùbá ìran Oòduà ò ní gbàgbé àwọn Oòduà nation o wọn ní gbàgbé akitiyan táwọn ń ṣe yìí ọ̀pọ̀ èèyàn ló ti tàn wá lọ rẹpẹtẹ oríṣiríṣi jagojago tí wọn lè mú tata táàrí ipa wọn rí àwọn eléyìí wọ́n jọ ara wọn ni wọ́n fọlọ́ntì ara wọn ni kì í ṣe pé bọ́yá agbówó kan fún wọn a sì mú ẹ lọ bí wọ́n ti ń dá wọn ní kíní orí pé ọyá agbára kan rèé àmọ́ wọ́n ní tólóyè Sunday Igboho ṣá Àdìsá ọmọ Adéyẹmọ tí ń bá lọ yìí ẹ̀rù jẹ̀jẹ̀ nínú lẹ̀kílẹ̀ àwọn ọ̀fẹ́ ó parun wọ́n dẹ̀ ń ṣe wọ́n dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá wa kíkaka k'Olódùmarè tó jẹ́ kẹ́mi bàbá ó túbọ̀ gùn mo ṣàdéhùn pé mo tún fẹ́ dọ́dọ̀ bàbá ẹ bá wọn ní gbólóhùn àmọ́ ẹ bá wọ ẹnu mi ẹ rí bó ní máàkì mímí náà ṣẹ̀ṣẹ̀ gbádùn ni ìṣìrun ló mú mi lẹ́nu yìí a ṣẹ̀ṣẹ̀ lálàáfíà ni k'Olódùmarè kó má fi àlàáfíà wa kó má fi dá wa lágara ẹ dákun tọrọ lẹ ní kọ́bọ̀ ni ẹ jẹ́ á máa fún wọn 9036 371643 opay tàbí 0269 209994 Wema Bank 9036 371643 opay 0269 209994 Wema Bank èmi náà sì rèé ayé náà mò ń jẹ mi ò ní nǹkan míì tí mò ń ṣe ẹ̀yin yìí náà là ń jẹ ẹ dákun dátà yìí ti fẹ́ gbaṣọ lọ́rùn wa ó sì mọ̀ pé ẹ̀ẹ́nì máa wò wá ká da lákìísà mo f'Olódùmarè bẹ̀yìn ẹ ń bá lè bùn wa lówó dátà ẹ máa bùn wa ẹ ń bá ní Démọ́lá ìwọ náà mí alẹ́ ìwọ náà gbà fẹlẹ́ yìí sápò kíwọ náà máa fi jọmọkùnrin ọlọ́run ó kúkú kò ní dùn yín ńlá dá ẹ àmọ́ èyí tó jà jù làwọn Àgbẹ̀kọ̀yà wọ̀nyí mo mọ nǹkan tá ń fojú rí tá ń fojú winá ẹ dákun 09036 371643 09036 371643 mo f'Olódùmarè bẹ̀yìn ẹ dákun ẹ má ṣaláì jẹ́ n rọ́wọ́ yín kí n tó máa parí ètò yìí 9036 371643 opay ètò ààbò ilẹ̀ Oòduà Olódùmarè á túbọ̀ jẹ́ kó máa gbòkú sí ni tọ́lọ́yè Sunday Igboho ṣá tó bá ti take over everywhere ní ìsìn àbà ká máa rìn ká máa yan fanda ní káràlú èbò wálé ká máa rìn lásìkò tó bá wù wá láìsí wàhálà láìsí dààmú láìsí fìtínà kankan mọ́ irú ẹ̀ la fẹ́ nílẹ̀ Oòduà ẹ dákun mo sọ yìí mo dúró náà tó dásọjú ọ̀rọ̀ ní díjà lẹ̀ àmẹ́yìn tí mo ti sọ síwájú ó ti yẹ́ni tó yé ẹ̀yin Ọ̀yọ́ ẹ má fàbá kékeré gbani ńlá o Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ní permanent chairman lọ́balọ́ba ìyẹn ọba RASHEED ADEWOLU LÁDọjà gbogbo nǹkan lè jù yín lọ o agbára ẹlẹ́sìn rìn dá ń sọ empire ó ti expire láti 1780 kìíní kan àbí nǹkan o torí náà nǹkan ẹ má jẹ́ àtó gbọ́ alágbára mọ́ mẹ́rù bá bọ̀ ọ̀lẹ ẹ má jẹ́ àgbẹ̀ empire lẹ́nu yín mọ́ o thank you so much ọ̀ní ní kí yín o ẹ̀yin ọmọ Ọ̀yọ́
original ọmọ Odùduwà ó ní ń kí yín o olóyè Sunday Igboho Òòṣà náà ń kí yín gbogbo wa là ń kí yín pé ẹ kú ojú ọjọ́. Thank you. God bless you. 09036371643 is the WhatsApp number to call. You can call me anytime. I'm gonna pick it. Tó bá jẹ́ direct call náà ni ń gbé ẹ dákun. Òkè ni onídàálúlẹ̀ òyìnbá aládé sápẹ́. Igi tó tọ́jà ní Sunday. Igi tó tọ́jà ní Sunday. Àdìsáwà lọ́lẹ̀ ìfẹ́ o. Ìwò Sunday òòṣà Sunday ọkọ bí ẹgbẹ̀rún ẹni. Àyànfẹ́ Olódùmarè àkàndá ọmọ májà sọ́la. Ìwò Sunday òòṣà. Àwọn ará Ọ̀yọ́ nọ́mbàdì sábọ̀tayọ̀ o. Thank you. God bless you. Anibi Beauty Empire. Ilé-iṣẹ́ yìí láti ń ṣàgbàdéwé ṣàlùgbọ́dọ̀ ọmọge pẹ̀lú ohun èlò tó mára ní jọ̀lọ̀. Anibi Beauty Empire di aṣojú fún iléeṣẹ́ Oriflame Sweden fún ìpínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n ti kalẹ̀ sílùú Òṣogbo. Níbẹ̀ wọ́n ti ń ta pẹ̀fúnù fáwọn lọ́balọ́ba, body oil, body scrub, roll-on, facial scrub, hand cream, after safe foam, facial treatment, stretch mark, shampoo and conditioner fún irun, supplement fọmọdé àtàgbàlagbà. Ẹ̀tún wá gbọ́ o, ẹ̀yin obìnrin o, irúfẹ́ àrùn disease tó bá ń ṣe yín nínú ojú ara tẹ̀sí fẹ́ tọ́jú ẹ̀ wá ra family wash ó kájú ẹ̀ láti ṣàwòtán irúfẹ́ àrùn náà fẹ̀yìn tẹ́fẹ́ jẹ́ alágbàtà fáwọn product yìí kẹ̀sì jèrè gọ́bọ́í ẹ máa bọ̀ o. Iléeṣẹ́ Anibi Beauty Empire wà nínú Kade shopping complex shop 4B lẹ́gbẹ̀ẹ́ ilé epo NNPC Dàdé State Òṣogbo. Ẹ̀rọ bá ti sọ̀rọ̀ wọn rèé 07068509438 àti 09010728691. Anibi Beauty Empire nílùú Òṣogbo taking over.